ìjẹ́ ṣó ṣeé ṣe ká afọ́jú mọ̀nà ṣó wá dára kí wèrè kó pọ̀ nínú ìlú ṣó yẹ kí jẹ́ ìsìn kó wáyé láàrin àwa tá a jẹ́ ọmọ Yorùbá sí ọmọ Yorùbá. Ṣé gbogbo àwọn tí wọ́n ń pààyàn yìí tí wọ́n ń fi àdá rẹ́ èèyàn lọ́rùn tí wọ́n ń ba dúkìá ìjẹ́ ṣé wọn kì í pa àwọn ẹlẹ́sìn wọn náà tí wọ́n jẹ́ mùsùlùmí ṣé wọn kì í pe àwọn ẹlẹ́sìn wọn náà ní kèfèrí ṣé wọn kì í lọ pa àwọn ẹlẹ́sìn wọn náà sí mọ́ṣáláṣí. Jésù onírẹ̀lẹ̀ ọmọ Ọlọ́run alánú olùfẹ́ gbọ́gbé ọmọ rẹ̀. Ó ti ń fẹ́ tú Kùránì ṣe. Kí ló fẹ́ jẹ́ kí wọ́n tú Kùránì ṣe ni wípé wọ́n rí i pé àlébù tó wà nínú ẹ̀ ó pọ̀. Kì í ṣe àwọn tí wọ́n tú Kùránì yẹn wọ́n ò gbọ́ èdè yẹn yé dáadáa bó ṣe yẹ kí wọ́n tú òun kọ́ ló tú bó ṣe wá tú gbà yẹn bí wọ́n ṣe tẹ̀ síta bí wọ́n ṣe kọ́ síta òun ló jẹ́ kí wàhálà kó pọ̀. Bíbélì ti wà ní Old Testament. Ǹjẹ́ ṣé Kùránì ní Old Testament? Níbi tó dé yìí a gbọ́dọ̀ fọgbọ́n ṣe é. Tó bá dé stage ibì kan àwọn top pastor yìí tí wọ́n ní líǹkì òkè tí wọ́n lu Àbújá tí wọ́n ń bọ̀ tí wọ́n ní connection láti bá president orílẹ̀-èdè Nàìjíríà yìí sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ sí yìí tí wọ́n mọ̀ tó ọ̀rọ̀ lẹ̀ tí wọ́n lè ṣe wọ́n ò ní sọ wípé ta ló ràn yín iṣẹ́. A ò ṣí ẹ̀sìn ṣe àwọn olórí ẹ̀sìn àwọn olórí ìjọ òun la ṣì ní Ọlọ́run jẹ́ kí wàhálà kò ṣẹlẹ̀ sẹ́nu kankan wa. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ẹ̀yin yẹn wa káàkiri gbogbo ilẹ̀ àgbáyé àwa tí a jẹ́ Kristẹni òdodo tá a jẹ́ ọmọ lẹ́yìn Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ kí a pín fọ́nrán yìí kó dé ọ̀dọ̀ evangelist Noah Ìsìkẹ̀ ṣé rí fọ́nrán tí a fẹ́ ṣe yìí a ní gé àwọn key point ẹ̀ síwájú torí pé mo rí nínú fọ́nrán tí mo ṣe kọjá tí mo ní ká lọ wo ìtókù ní YouTube eléyìí tí àwọn èèyàn tí wọ́n rí wò ní Facebook àti TikTok òun ni wọ́n gbé káàkiri ṣùgbọ́n eléyìí tó jẹ́ pé gbogbo kíkún ẹ̀ pátápátá inú YouTube ló wà lẹ́nìí mi ò ní gé pépèpé máa sọ gbogbo ẹ̀ lódìdí sí ìbáyìí kí ọ̀rọ̀ tí mò ń sọ kó lè yé gbogbo wa. Àwọn àgbàlagbà wọ́n máa ń pa òwe kan bí wọ́n dẹ̀ ṣe máa ń pa òwe yẹn lélẹ́yìí wọ́n á ní bí ọmọ ìyá méjì bá wọnú ilé tí wọ́n lọ bá ara wọn sọ̀rọ̀ tí wọ́n bá rẹ́rìn jáde kẹ́ gbọ́dọ̀ ti mọ̀ wípé ọ̀rọ̀ àbòsí òun ni wọ́n lọ bá ara wọn sọ. Bẹ́nìyàn bá ń ṣe ohun tí kò dára ohun tó dára jù ní ká sọ fẹ́ nìyẹn pé ohun tó ń ṣe kò dára o ṣùgbọ́n tó bá wá yẹ kí ọ̀rọ̀ yẹn kó wáyé láti ọ̀dọ̀ àwọn tó ti yẹ kó wá sí ayé láti sọ̀rọ̀ yẹn pé nǹkan tẹ́ ń ṣe yìí ó kù díẹ̀ káàtó ẹ má jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ tá bá wá rí èèyàn kan tí ó bá wá síwájú láti gbé ọ̀rọ̀ yẹn jáde pé nǹkan tẹ́ ń ṣe yìí kò dára tí gbogbo ayé dẹ̀ ti mọ̀ pé ẹni ló síwájú kí ló dé tí àwọn tó yẹ kí wọ́n sọ̀rọ̀ yẹn kí ló dé tí wọ́n wà kún ẹni yẹn lẹ́yìn láti lè sọ̀rọ̀ yẹn kábàtì ẹ̀ wà gbọ́ pé ókè bẹ́ẹ̀ nìkan bí ìròrí èèyàn kan bàtẹ́ wà lọ síbi pé àwọn tá a jẹ́ aṣíwájú kìíní ẹ jẹ́ ká léwájú ká sọ̀rọ̀ lórí ẹ̀ ẹni tó bá jẹ́ bí ọmọ ẹ̀yìn bóyá bí irú example evangelist Noah Ìsìkẹ̀ yìí tó bá wá dìde tó bá wá sọ̀rọ̀ àwọn tó jẹ́ aṣíwájú wa nínú ẹ̀sìn yẹn kí lédè tí wọ́n kún ẹni yẹn lọ́wọ́ lórí fọ́nrán tí mo ṣe jáde
tí mo ní ẹ bá mi pè evangelist Noah Ezekiel kí wọ́n wá o, tí mo ní ṣé nínú bíbélì tiwa náà kò sí ẹ̀pà nínú ẹ̀. Mo wá ń sọ fún evangelist Noah Ezekiel àti gbogbo àwa kìrìsìtẹ́nì ni pé nígbà tí a bá ń yọ ẹ̀pà jáde nínú kùránì ọ̀wọ́n kan, ṣebí ẹ̀pà wà nínú bíbélì tiwa náà. Mo wá sọ nínú ọ̀rọ̀ yẹn pé ẹ̀pà tó wà nínú bíbélì wa àkọ́kọ́ Old Testament ló wà. Old Testament tó wà yẹn ó ní àwọn nǹkan kan tí wọ́n ṣàlàyé, tí wọ́n kà fún wa, tí wọ́n kọ síbẹ̀ fún wa kó tó di pé ìdájọ́ wípé ẹ̀pà kó wá sáyé, kó tó di pé wọ́n sọ fún onípanṣágà pé ẹ lọ sọ ní òkúta pa. Ó ti ní nǹkan tó ti ń bọ̀ wá kó tó di pé ó débẹ̀, kó tó di pé wọ́n sọ fún pé a ò gbọ́dọ̀ jẹ́ kí àjẹ́ kó wà láàyè. Ó ní nǹkan tí wọ́n ń bá bọ̀ kó tó di bẹ́ẹ̀, kó tó di pé ẹ lọ sọ ọlọ́mọ ọlọ́run, kó tó di bẹ́ẹ̀ ó ní nǹkan tó ń bá bọ̀. Ṣùgbọ́n nǹkan tó wá kó gbogbo ẹ̀já, torí mo sọ nínú fọ́nrán yẹn, torí ẹ̀ mo ṣe sọ fún wa, mo ṣe bẹ̀rọ̀ wá pé tá bá ti ń wo àwọn fọ́nrán wa tá a gé pépèpé sí TikTok àti Facebook, ibi tẹ́ bá ti rí ẹ lọ wo ìtókù ní YouTube ń bẹ̀, ẹ gbọ́dọ̀ ti mọ̀ pé key point tá a fẹ́ fi fa ẹ̀yin èèyàn lọ sí YouTube wa òun la gé síbẹ̀. Gbogbo key point yẹn tá a gé síbẹ̀ yẹn àwọn bọ́ọ̀dì ẹ̀ ó wà ní orí YouTube wa, ṣùgbọ́n àwọn èèyàn wa wọn ò understand wa. Nǹkan tí àwọn kan máa ń pè ní bàlágà òun gangan nìyẹn. Mo wá sọ nínú fọ́nrán yẹn pé bíbélì sọ fún wa pé ìbá ṣe pé májẹ̀mú láéláé kò ní àbùkù, kò ní kọ́lọ́fín, kò ní clause, kò ní nǹkan tó jẹ́ pé ọmọ lẹ́yìn Jésù ò gbọ́dọ̀ báyàn ṣe tó wáyé pé kò sí bẹ́ẹ̀ ni wọ́n ò ní kọ májẹ̀mú titun. Mo wá sọ nínú ọ̀rọ̀ yẹn pé nígbà tí májẹ̀mú titun àti májẹ̀mú láéláé tí wọ́n ti jọ wà papọ̀ yẹn, a sì ń mú ọ̀rọ̀ tó dáa, ọ̀rọ̀ gidi tó wà ní májẹ̀mú láéláé a sì ń mú lò. Ìyẹn nínú ọ̀rọ̀ tí mo wá sọ kọjá. Mo wá ní nínú kùránì náà ẹ̀pà tó wà ń bẹ̀ ó ní nǹkan tí wọ́n sọ bọ̀ kó tó di pé ẹ̀pà. Mo ṣe example pé bóyá ó lọ sójú ogun nísìnyí, kò sí ogun tá a máa jà tí ò ní sí pé tàjẹ̀sílẹ̀ èèyàn, tí ò ní sí, kò sí ogun tó máa jà tí ò ní sí wípé àwọn ẹ̀mí kan máa bà lọ. Mo sọ nínú fọ́nrán yẹn, mo pa òwe kan níbẹ̀ pé tó yẹ ká máa pẹ̀lú ọ̀bọ jáwúràṣà tẹ́nìyàn bá ń ṣe ohun tí kò tọ́, táwọn kan ń ṣe ohun tí kò yẹ. Ó ní bí a ṣe máa ṣe kinní yẹn nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wa yìí. Jésù Kristi ó kọ́ wa lẹ́kọ̀ọ́ àti àwọn tó kọ̀wé, pàtàkì jùlọ Apostle Paul tá a lè pè ní Professor Paul nínú bíbélì wa. Ó kọ́ wa lọ́wọ́ ẹ̀kọ́. Àwọn ni wọ́n jẹ́ kí á mọ̀ bí ènìyàn ṣe ń hùwà. Jésù Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ pé bó nígbàgbọ́ ṣe gbọ́dọ̀ ṣe leléyìí. Ìyẹn dúró bẹ́ẹ̀. Evangelist Noah, gbogbo ọ̀rọ̀ tí mo sọ nínú fọ́nrán yẹn tí mo ní pé ṣé ẹ̀pà kò sí nínú bíbélì wa, bàlágà ni mo lò nínú fọ́nrán yẹn o. Ẹ jẹ́ kájọ sọ kó yé ara wa. Evangelist Noah Ezekiel, ẹ jẹ́ kí n bí léèrè ohun kan, torí pé bí ẹ ṣe dáhùn ọ̀rọ̀ sórí fọ́nrán tí mo ṣe kọjá yẹn, mo ṣe gbà yín ní aṣíwájú gidi ní ìlànà ẹ̀sìn àwa kìrìsìtẹ́nì yìí. Torí pé tó bá jẹ́ àwọn ẹlẹ́sìn mi ò ṣe tán láti dárúkọ ẹ̀sìn kankan. Tó bá jẹ́ pé àwọn ẹlẹ́sìn ni bẹ́ẹ̀ ṣe dá mi lóhùn yẹn, èpè àti àásán lóríṣiríṣi ló máa tẹ̀lé.
ṣùgbọ́n torí pé Jésù Kristi ó kọ́ wa lẹ́kọ̀ọ́. Mo wá rántí orin kan tá a máa ń kọ ní primary school gbà yẹn, tá a máa ní Jésù onírẹ̀lẹ̀ ọmọ Ọlọ́run alánú olùfẹ́ gbọ́gbé ọmọ rẹ̀. Evangelist Noah, ṣé gbogbo ohun tá à ń sọ yìí pé nínú Kùránì ló wà kí àwọn mùsùlùmí kí wọ́n pààyàn? Nínú Kùránì ló wà kí àwọn mùsùlùmí kí wọ́n bà dúkìá jẹ́? Nínú Kùránì ló wà kí àwọn mùsùlùmí kí wọ́n jíyàn gbé? Àkọ́kọ́, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí tí à ń rí lórí ayélujára yìí, ṣé gbogbo ohun tá à ń sọ látijọ́ ọjọ́ yìí ṣé wọ́n gbọ́ èdè wa? Ìyẹn àkọ́kọ́ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé ṣé gbogbo àwọn tí wọ́n ń pààyàn yìí, tí wọ́n ń fi àdá rẹ́ èèyàn lọ́rùn, tí wọ́n ń ba dúkìá ìjẹ́, ṣé wọn kì í pa àwọn ẹlẹ́sìn wọn náà tí wọ́n jẹ́ mùsùlùmí? Ṣé wọn kì í pe àwọn ẹlẹ́sìn wọn náà ní kèfèrí? Ṣé wọn kì í lọ pa àwọn ẹlẹ́sìn wọn náà sí mọ́ṣáláṣí? Ẹlẹ́kẹta ń bẹ, Evangelist Noah, ṣé àwọn ẹlẹ́sìn mùsùlùmí ilẹ̀ Yorùbá wa yìí ṣé wọ́n nífẹ̀ẹ́ sí gbogbo jágajàga játijàti tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí ẹgbẹ́ wọn tí wọ́n ń ṣe yìí? Ṣé bí a tẹ̀ ń gbọ́ wípé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí wọn kì í ṣe ọmọ Yorùbá, wọn ò gbọ́ èdè wa, àwa náà a ò gbọ́ èdè wọn. Ohun tí a lè sọ wípé àwọn mùsùlùmí gbọ́ nínú èdè wọn ni pé kí wọ́n ka Kùránì. Ìyẹn lẹ́kẹta. Ẹlẹ́kẹrin, ṣé a ò ní fámìlì tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí? Ìjẹ́ ṣé àwọn mùsùlùmí náà ṣé wọn ò ní fámìlì tó jẹ́ ẹlẹ́sìn àwa Kìrìsìtẹ́nì? Ìjẹ́ ṣé àwọn fámìlì wa tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí yẹn ṣé wọ́n hùwà àkàtàkìtì sí wa? Ìjẹ́ àwa tá a wá ní mùsùlùmí lọ́dọ̀ nínú ẹbí nítorí pé ẹ ti jẹ́ mùsùlùmí o, ẹ kì í ṣe ara wa mọ́? Ìyẹn lẹ́ẹ̀kẹrin. Ẹlẹ́ẹ̀karùn-ún ìbéèrè mi, ìjẹ́ ṣó ṣeé ṣe ká fọ́jú mú afọ́jú mọ̀nà? Ṣó wá dára kí wèrè kó pọ̀ nínú ìlú? Ṣó yẹ kí jẹ́ ìsìn kó wáyé láàrin àwa tá a jẹ́ ọmọ Yorùbá sí ọmọ Yorùbá? Ẹlẹ́ẹ̀kẹfà, ǹjẹ́ láti ọjọ́ tá a ti ń sọ̀rọ̀ yìí ṣé àwọn nǹkan wọ̀nyí ṣó ti dínkù ṣá? Tí kò bá dínkù, ṣe bí ohun tá a lè ṣe láti lè jẹ́ kí àwọn kinní yìí kó dínkù ló yẹ ká wá, káwọn aṣíwájú ẹ̀sìn àwa Kìrìsìtẹ́nì yìí kí wọ́n dá sí i. Evangelist Noah Ezekiel, ẹ jẹ́ kí n bi í léèrè àwọn ìbéèrè kan láti ọjọ́ tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé Kùránì àwọn mùsùlùmí òun ló tọ́ wọn lọ́nà pé kí wọ́n máa pa èèyàn, kí wọ́n máa dúnbú èèyàn, kí wọ́n máa bà dúkìá jẹ́, kí wọ́n máa ṣe akatakítí, kí wọ́n máa sọ wípé àfi kí gbogbo ayé pátápátá kí wọ́n gba ẹ̀sìn Islam tí Bíbélì ti wá Jésù Kristi tí àwa ń tẹ̀lé tí ó tẹ̀ sọ fún wa pé káwa ṣe bẹ́ẹ̀. Evangelist Noah, ẹ jẹ́ kí n wá bí n léèrè ọ̀rọ̀ kan. Àwọn bàbá wa bíi bàbá wa Adébóyè, bàbá wa Winner Chapel, bàbá wa Victory Life Bible Church, ẹ̀yẹ bàbá wa Chidume, àwọn bàbá wa Mountain of Fire, àwọn bàbá wa ìjọ Celestial, ìjọ Kérúbù and Sẹ́ráfù, Church of the Lord, àwọn African Church, àwọn Baptist Church, Methodist, àwọn ìjọ tó kọ́ dé orílẹ̀-èdè Nàìjíríà ìpapà tí ń ṣe ìjọ Kátólíìkì. Ìjẹ́ tí wọ́n gbègbèsẹ̀ lórí ọ̀rọ̀ yìí ṣá àbí wọn ò gbé? Tí wọ́n bá gbègbèsẹ̀, ibo ni wọ́n bọ̀rọ̀ dé
tí wọn ò bá gbégbèsẹ̀ kí ló dé tí wọn ò gbégbèsẹ̀ ẹ jẹ́ kí wọ́n fi ọba lé fún wa. àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n á ní ohun mẹ́ta ohun ló ṣòro ṣe o. ìjọ ṣòro ṣe, ẹbí ṣòro ṣe, ìlú dẹ̀ nìyí ó ṣòro ṣe. kò sẹ́ni tó lè ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí. evangelist Noah kó fi gbogbo ayé gbogbo ayé tẹ́ gbogbo èèyàn lọ́rùn. wọ́n máa sọ fún un pé kí ló ṣe ni o. ẹ̀kọ́ jẹ́ kakọ́ bẹ̀rẹ̀ láti bí àwọn ààrẹ orílẹ̀-èdè wa. kí ààrẹ kan kó ṣe dáadáa kó wà lórí ipò. èpè ló máa fi sin ààrẹ kúrò lórí ipò. ó dìgbà tí ààrẹ kan bá kúrò lórí ipò tàbí gómìnà kan bá kúrò lórí ipò kó tó mọ iyì nǹkan tí ẹnìyẹn ṣe. ọba tí mo ní mo fẹ́ fi lélẹ̀ yìí ṣebí àwa kìrìsìtẹ́nì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wa yìí a ní olórí pátápátá ní ẹ̀ka méjì. ẹ̀ka kan a máa ń pè ní Christian Association of Nigeria. ẹ̀ka kejì a máa ń pè ní Bible Society of Nigeria. ní Christian Association of Nigeria yìí a ní president o. kí ni ìgbésẹ̀ tí president Christian Association of Nigeria tí wọ́n gbé lórí ọ̀rọ̀ yìí wípé ẹnìkan wà nínú ẹ̀sìn mùsùlùmí tó ń sọ wípé òun celebrate 30 years tóun ti ń ba ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́ tí mùsùlùmí ò tẹ̀lé sọ wípé kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan ba ẹ̀sìn wọn jẹ́ fún ọjọ́ kan rí. ẹ wá rí i pé láàrin àwọn bàbá tí mo kà lẹ́yìn ọ̀rọ̀ bíbélì kan ṣe ń bẹ̀ wípé a ò gbọ́dọ̀ má ṣe òdodo, a ò gbọ́dọ̀ má ṣe òtítọ́. àwọn àgbàlagbà wọ́n á ní ibi kíní kan láti máa kíyèsí ogun. mi ìmọ̀wé yẹn dáadáa ẹnu bí oṣù bíi mélòó kan sẹ́yìn tẹ́ bá gbàgbé nígbà tí fọ́nrán kan tó spread lórí ayélujára nígbà tí ọmọkùnrin kan ọmọ ìjọ Redeem tó jáde tó sọ̀rọ̀ tó faraya tó kígbe lóhùn rárá tó sọ̀rọ̀ pẹ̀lú ìbànújẹ́ ọkàn tó ní wípé nínú ìjọ Redeem wọ́n announce pé káwọn gbààwẹ̀ ọjọ́ mẹ́ta àbí àwẹ̀ ọjọ́ méje ni tọ́wọ́n bá ti wá parí àwẹ̀ yẹn tó bọ́ sí ọjọ́ ìsinmi àwọn máa ṣe peaceful protest. ṣé ìjà ẹ̀sìn tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣá tá a tẹ̀ mọ̀ wípé àwọn kan nínú ẹ̀sìn kan mi ò rẹ́dí láti sọ pé kí n dárúkọ ẹ̀sìn tí wọ́n múra yí pé kíjà ẹ̀sìn kó ṣẹlẹ̀. ọwọ́ á sọ wípé nǹkan tó mọ̀mọ́kùnrin yẹn jáde ni mo fẹ́ sọ yìí ó pé ọwọ́ ànáàsì fún wọn pé wọ́n ti pè wọ́n látàbújá pé àwọn ò gbọ́dọ̀ ṣe protest kankan. ṣé ẹ ti rí i pé àwọn olórí wa wọ́n mọ òdodo ṣùgbọ́n àti ṣòdodo ń kọ́. mo wá lo bàlágà kan nínú fọ́nrán tí mo ṣe kọjá yẹn pé ṣé wèrè gbọ́dọ̀ pọ̀ nílùú a ò gbọ́dọ̀ pẹ̀lú ọ̀bọ̀jáwùrà táwọn olórí wa tí wọn ò bá lè ṣe. kì í ṣe wípé ká wá máa ṣí Kùránì ká máa mú àlébù inú ẹ̀ jáde tí a tẹ̀ mọ̀ wípé tòótọ́ lórí bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn náà ọmọ ìpè tòótọ́ ló wà nínú Kùránì yẹn. ìjẹ́ ṣénú gbogbo àwọn mùsùlùmí yìí ṣé gbogbo àwọn mùsùlùmí yìí ni wọ́n gba kínní yìí. àwọn kan máa ń takò wípé kò yẹ kí irú nǹkan báyìí kó wà ní Kùránì. ẹ wo lẹ́nu ijọ́ mẹ́ta ìlísìn mo wo fọ́nrán yẹn mi ì tẹ̀ download ẹ̀ torí pé mi ní interest nínú ẹ̀ ni pé ó ti ń fẹ́ tú Kùránì ṣe. kí ló fẹ́ jẹ́ kí wọ́n tú Kùránì ṣe ni wípé wọ́n rí i pé àlébù tó wà nínú ẹ̀ ó pọ̀. kì í ṣe àwọn tí wọ́n tú Kùránì yẹn wọn ò gbọ́ èdè yẹn yé dáadáa bó ṣe yẹ kí wọ́n tú òun kọ́ ló tú bó ṣe wá tú gbà yẹn bí wọ́n ṣe tẹ̀ síta bí wọ́n ṣe kọ́ síta òun ló jẹ́ kí wàhálà kó pọ̀. mi ò mọ̀ bóyá gbogbo wa la rí fọ́nrán yẹn wọ́n tún fẹ́ lọ tú tẹ̀ torí àlébù tó wà nínú ẹ̀yìn ni torí pé wọ́n mọ̀ pé àtẹlẹ́sìn ìṣẹ̀ṣe o àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì àwọn onígbàgbọ́
a ti rí àlébù tó wà nínú Kùránì. Ta ló wá jẹ́ ká rí àlébù tó wà nínú Kùránì? ṣe báwọn náà ni. ohun mo ṣe sọ wípé afọ́jú ò gbọ́dọ̀ mú afọ́jú rìn, a ò gbọ́dọ̀ pẹ̀lú ọ̀bọ jáwùrà. náà ò nísìn àwọn olórí wa rí gbogbo kìíní yẹn o, wọn ò dìde sí, wọn ò sọ̀rọ̀ sí. kí ló jẹ́ kí wọ́n má sọ̀rọ̀ sí ni pé tó bá sọ̀rọ̀ sí ọmọ àwò bóyá ó ní nǹkan kan tó ń wọlé fún wọn látòkè, ó lè máa wò pé tọ́wọ́ bá sọ̀rọ̀ sí kìíní yẹn máa dí. wọ́n mọ òtítọ́, wọn ò lè ṣe òdodo ni. wọ́n ń ṣe pé kí ló kàn mí, kí ló kàn mí, kí ló kàn mí, kí ló wá jẹ́ kí n wá mẹ́ńsọ̀ gbogbo àwọn tí mo mẹ́ńsọ̀ yẹn. evangelist nú àìsíkẹ́ mo pòwe kan lẹ́ẹ̀kan o, mo fẹ́ jẹ́ ká digest òwe yẹn. òwe tí mo pa ni wípé àwọn nǹkan mẹ́ta òun ló ṣòro ṣe o. ìjọ ṣòro ṣe, ẹbí ṣòro ṣe, ìlú ó ṣòro ṣe. ojú làgbà ń yá, àgbà kì í yá ẹnu. mi ì lè sọ pé bóyá mo jù yín lọ, mi ì tẹ̀lé sọ wípé bóyá ẹ jù mí lọ, ṣùgbọ́n mo wòye ọ̀rọ̀ yìí. àwọn mùsùlùmí àwọn ni wọ́n yí àwa ká. àárín àwọn mùsùlùmí, àárín wọn la ti ń jẹ, àárín wọn la ti ń mu. àwọn kan ò nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tí à ń fàyọ nínú Kùránì yìí. àwọn kan wà nínú wọn ẹ̀mí wọn yí bíi pé kí wàhálà kò ṣẹlẹ̀, kí inú wọn kó dùn. òun ni ìjẹ́ tí ọ̀rọ̀ yìí bá di wàhálà, Ọlọ́run má jẹ́ kó di ọ̀rọ̀ ìjà ìsìn. tó bá wá sọ pé ta lẹni tó dá wàhálà yìí lẹ̀, ọ̀nà méjì ni wọ́n máa lọ o. wọ́n á lọ sínú ẹ̀sìn mùsùlùmí, wọ́n á lẹ́ni tó dá lẹ́nu ẹ̀sìn mùsùlùmí nìyẹn. wọ́n á wá lọ sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, wọ́n á lẹ́ni tó dá lẹ́nu ẹ̀sìn kìrìsìtẹ́nì á lóhun lélẹ́yìí. kí lẹ mọ̀ tí àwọn olórí wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tí wọ́n fẹ́ sọ? àwọn tí wọ́n mọ̀ òtítọ́, àwọn tí wọ́n mọ̀ òdodo pẹ̀lú bí gbogbo wàhálà ìṣe ń ṣẹlẹ̀, tí wọ́n ò sọ sí i látọjọ́ tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. ìjẹ́ tí wọ́n pè ìfọ́jọ́ kan rí kí wọ́n sọ fún yín pé nú àsìkẹ́lẹ̀ o, nǹkan tó ń ṣe o, à ń gbádùn ẹ o. ṣùgbọ́n àwa tá a jẹ́ kéékèèké báyìí la máa sọ pé nǹkan tí evangelist tẹ̀ ń sọ ó dẹ̀ dá o. ṣùgbọ́n tá a bá rò lọ síwájú, tá a bá rò lọ sẹ́yìn, tọ́rọ̀ ìbá lọ escalate, tí ọ̀rọ̀ ìbá blast, ìjẹ́ ṣé wọn ò ní kú ọ̀rọ̀ yìí sórí evangelist yìí ṣá? ìjọ ṣòro ṣe, ìlú ṣòro ṣe, ẹbí ṣòro ṣe. àwọn mùsùlùmí tí wọ́n ń hùwàkuwà yìí, àwọn mùsùlùmí tí wọ́n ń rẹ̀yàn lọ́rùn yìí, àwọn mùsùlùmí tí wọ́n ń ba dúkìá ìjẹ́ sí ọmọ kóòtù òjìrè ni wọ́n. tógun bá ń ṣẹlẹ̀ lókè ọya, òkè ọya nìyẹn. àwọn ò kì í ṣe ẹ̀yà òkè ọya, ẹ̀yà ilẹ̀ ìsàlẹ̀ mìbàyí ni àwa. kọ́lọ́ má jẹ́ ká lọ sílẹ̀. evangelist náà ẹ jẹ́ ká lọ sínú bíbélì wa. ìjẹ́ ṣé Jésù kìí ṣe olúwa wa pàápàá tó ní kẹ́nìkan gbèjà òun ṣá? Jésù olúwa wo ní kí ẹnìkan kọ́ gbèjà òun? ọmọlẹ́yìn Jésù kìí ṣe olúwa wa, òun ni Pétérù. tẹ́ ẹ mọ̀ wípé lábẹ́ comment section mi mo ní ọmọlẹ́yìn Jésù lẹ́jẹ́ torúkọ yín ń jẹ́ Pétérù. ẹni ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ inú mi dùn. evangelist mi ajínrere ni. nígbà tí Pétérù tó yọ idà kúrò nínú apó, tó mú etí ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn olórí àlùfáà tí wọ́n fẹ́ wá mú Jésù, tí ọmọ ègbé, ọmọ àdánù, ọmọ òfò pété ìyẹn Judas Iscariot yẹn tó ti lọ gba owó ẹ̀mí Jésù kìí ṣe olúwa wa, tó fẹ́ wá mú Jésù, tí Jésù tẹ́ mọ̀ Pétérù òun àti Jésù bọ́ ṣe jọlẹ̀ papọ̀ lélẹ́yìí o. ó mọ̀, ó mú idà lápò, ó fi gé etí ọmọlẹ́yìn olórí àlùfáà oge bọ́lẹ̀. Jésù wò báyìí, ó ní Pétérù tẹ idà rẹ bọ àpò rẹ̀. ẹni tó bá fi idà pa ènìyàn, idà la máa fi pa.
Jésù ò sọ pé kẹ́ni kọ́kọ́ gbèjà òun. John 18 verse 36 Jésù ní ìjọba mi kì í ṣe ti ayé yìí. Bíbélì pé lẹ́yìn pé bóyá ní Bíbélì àwọn oníwèé ọkàn ká lè sọ pé bóyá ẹ̀sìn alájìwé kọ̀ọ̀kú bá níwèé kankan yàtọ̀ sí Bíbélì ta ní Bíbélì wá tẹ̀ pé òun ló sọ wádò nírẹ̀lẹ̀, òun ló sọ wádò oníwà tó bí àdàbà. Ṣùgbọ́n ọ̀rọ̀ mi ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Nǹkan tó tẹ̀ fà kọ́wọ́ mi máa fi yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní pé kíkí point tí mo gé sí TikTok àti Facebook yẹn ló jẹ́ kọ́wọ́ mi kó yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Now àwọn top pastor wọn ò gbé ìgbésẹ̀ láti jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí kó lọlẹ̀. Now evangelist nú àìsíkẹ̀ ọdún wo ni Kùránì ti wà? Ọdún wo ni Bíbélì tó ti wà? Ìjẹ́ ṣé àwọn tó ń rẹ̀yàn lọ́rùn tí wọ́n ń pààyàn yẹn ṣé àwọn ni wọ́n kọ Kùránì? Ṣé àwọn ni wọ́n tẹ Kùránì? Bíbélì táwa náà ń kà tá a fi jó nírẹ̀lẹ̀ bíi ti Jésù Kristi Olúwa wa, ṣé àwa la kọ Bíbélì? Ṣé àwa la tẹ Bíbélì? Àwa kọ́ la tẹ̀, àwọn náà kọ́ ni wọ́n tẹ Kùránì. Ṣùgbọ́n nǹkan tí wọ́n bá ń bẹ̀ òun ni wọ́n ń tẹ̀lé. Evangelist Noah ṣebí ajínrere nìyí, ẹ sì mọ Bíbélì dáadáa. Ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ kún, ẹ jẹ́ ká mú ọ̀tẹ̀ kúrò níbẹ̀. Ẹ mọ Bíbélì dáadáa o, ẹ sì mọ ẹ̀yìn ẹ̀ dáadáa. Ẹ mọ gbogbo àpàdé, ẹ mọ gbogbo àlùdíẹ̀. Ṣó wá yẹ káwọn kan máa ṣe bí wọ́n ṣe ń ṣe, káwa náà tún wá máa ṣe bẹ́ẹ̀? Òun ni túmọ̀ yìí pé ṣáà gbọ́dọ̀ bá ọ̀bọ jáwúrà ṣá. Àwọn kan celebrate 30 years, àwọn kan celebrate 50 years. Ẹ ṣe jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ Jésù Kristi Olúwa wa pé ìjọba mi kì í ṣe ti ayé yìí. Táwọn kan bá dẹ̀ wá ń bàjẹ́ tọ́bọ́ bí wọ́n wọlé láti another country ni wọ́n ṣe kinní kan ni ẹ tẹ́ mo gbà fún yín, torí pé látara àwọn nǹkan tí ẹ ti ṣe jáde tẹ́ ti mú jáde nu Kùránì yẹn, ó lè ṣeé ṣe pé àtàrà ẹ̀ náà tún pẹ̀lú gbogbo nǹkan tó fi sọ pé káwọn tún Kùránì kọ. Mi ò dá yín lẹ́bi o, ó yẹ yín bẹ̀yẹ o. Nǹkan kan tẹ̀mí ń sọ fún yín ni pé níbi tó dé yìí a gbọ́dọ̀ fọgbọ́n ṣe é. Tó bá dé stage ibì kan, àwọn top pastor yìí tí wọ́n ní líǹkì òkè, tí wọ́n lu Àbújá, tí wọ́n ń bọ̀, tí wọ́n ní connection láti bá president orílẹ̀-èdè Nàìjíríà yìí sọ̀rọ̀, tí wọ́n sọ̀rọ̀ sí yìí, tí wọ́n mọ̀ tó ọ̀rọ̀ lẹ̀, tí wọ́n lè ṣé wọ́n ò ní sọ wípé ta ló ràn yín iṣẹ́? Ṣebí àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ni wọ́n sọ wípé bẹ́nìkan bá jẹ́wúrẹ́ ẹnìkan gbọ́dọ̀ jí àgùntàn. Ewúrẹ́ máa wùwọ ewúrẹ́ o, àgùntàn sì máa wùwọ àgùntàn. Àwa la mọ̀ wípé nǹkan báyìí òun la jẹ́ láàárín àwọn ewúrẹ́ àti àgùntàn. Bíbélì ti wà ní Old Testament. Ǹjẹ́ ṣé Kùránì ní Old Testament? Tábà ní ká máa tẹ̀lé gbogbo nǹkan tó wà nínú Old Testament, ẹni mélòó ló fẹ́ kù láyé? Òun ni àwọn òwò yìí pé tó o bá ní kọ́ ọ̀ máa tẹ̀lé gbogbo nǹkan tó wà nínú Kùránì yìí pé Kùránì ní kọ́ ṣe, ẹni mélòó ló fẹ́ kù láyé? Evangelist, ṣé gbogbo ayé lè di ẹlẹ́sìn kan? Kò possible. Torí pé nígbà ayé Jésù pàápàá alábọ̀rìṣà wà, àwọn ẹ̀sìn oríṣiríṣi ó wà. Bẹ́ẹ̀ náà láyé nìsín ẹ̀sìn tó wà ó lé ní 3000 o. Tí kìí ṣe pé ara ẹ̀ ní kìrìsìtẹ́nì mùsùlùmí oníṣẹ̀ṣe kára o. Ẹ̀sìn tó wà ó lé ní 3000. Ẹ wá jẹ́ kí n wá fi nǹkan kan kún fún yín evangelist. Ọlọ́run dá àwọn ohun ayé láàárín ọjọ́ 6,
ó sinmi ní ọjọ́ keje. Ọjọ́ márùn-ún àkọ́kọ́ tọ́lọ́run fi dá gbogbo nǹkan tó dá wa àwọn èèyàn ní ọjọ́ kẹfà. Ọlọ́run ti dá ọ̀run rere, Ọlọ́run tẹ̀ ti dá ọ̀run àpáàdì. Àwọn kan gbọ́dọ̀ wọ ọ̀run àpáàdì. Ṣé àwa gbọ́dọ̀ wọ ọ̀run àpáàdì? Ọ̀run rere ni ká wà. Bíbélì sọ wípé ìbùkún ni fún olùlàjà, torí ọmọ Ọlọ́run la ó máa pè é. Ẹsẹ̀ Bíbélì yẹn òun làwọn olórí wa ní wọn ọ̀ràn tí pé àwọn ò lè yanjú ọ̀rọ̀ ẹ̀pá yìí, wàhálà tọwọ́ mùsùlùmí tí wọ́n ń fà kí wọ́n pààyàn kọ́ wọn bá lè ti pààyàn Allahu Akbar tó bá ti jólé tán alihamudulilayi ọ̀ọ́dẹ̀ wá yanjú sí i. Ó yẹ kó lè mọ̀ pé Bíbélì sọ pé ìbùkún ni fún olùlàjà, torí ọmọ Ọlọ́run la máa pè wọ́n. Náà lè sìn àwọn ò lè jáde, ẹ̀yìn wá jáde à ń sọ̀rọ̀ wípé kọ́ má pa wá, kọ́ má ṣe kíní kan wọn ò tún wá rí ọ̀rọ̀ kankan sọ sí i. Ibẹ̀ yẹn ló yẹ kẹ́ ẹ ti fura. Ẹ má bínú evangelist, ẹ lọ kọ nǹkan tí mò ń sọ yìí, ẹ lọ kọ sílẹ̀ kó tó di pé màá fẹ́ sọ̀rọ̀. Màá kọ́kọ́ wòye dáadáa yìí pé kí ló lè mú pé àwọn olórí ẹ̀sìn wa yìí kó má sọ sí gbogbo nǹkan yìí láti jọjọ́ yìí. Ṣé wọn ò rí? Ókè, àwọn kan gbààwẹ̀ ọjọ́ mẹ́ta, lẹ́yìn àwọn ọjọ́ mẹ́ta wọ́n fẹ́ ṣe peaceful protest kó má lè pa àwọn onígbàgbọ́ tán. Ó jẹ́ pé látòkè wípé wọ́n ò gbọ́dọ̀ ṣe protest yẹn, ó jẹ́ dákẹ́ bẹ́ẹ̀. Ṣé kò yẹ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan ń bẹ evangelist nú àìsíkẹ̀, ìlú ṣòro ó ṣe, ìjọ ṣòro ó ṣe, ẹbí ṣòro ó ṣe. Tó bá kọjú sí yín kẹta, tó bá wá kẹ́yìn nìkan kẹ́ ẹ tẹ̀rù ara yín pa. A ò ṣí ẹ̀sìn ṣe. Àwọn olórí ẹ̀sìn, àwọn olórí ìjọ òun la ṣì ní. Ọlọ́run jẹ́ kí wàhálà kò ṣẹlẹ̀ sẹ́nu kankan wa. Ó kódóró ọ̀rọ̀ ní mídíà, ẹ má bá a pín, ẹ má bá a tẹ̀, ẹ má jẹ́ kó lọ káàkiri. Ẹ̀sìn gbàgbọ́ kò ní dàrú, ẹ̀sìn mùsùlùmí kò ní bàjẹ́. Ọlọ́run wa bá a yanjú sí gbogbo áwọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí. Ogun ẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kò ní ṣẹlẹ̀, ogun kò ní ṣẹlẹ̀ nílé wa, kò ní ṣẹlẹ̀ lọ́dẹ wa o. Ẹ̀yin kìrìsìtẹ́nì lápapọ̀ gbogbo àgbáńláyé, ẹ jẹ́ ká fi ọkàn ìfẹ́, ẹ jẹ́ ká fi gbọ́ ọ̀rọ̀ tí mo ṣàlàyé yìí, torí pé ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ o. Kò ní jóná fún wa, kò ní dàrú fún wa. Lórúkọ Jésù a máa rí bá ti ṣe o, a máa rí ọ̀nà gbégbà. Ó kódóró ọ̀rọ̀ ní mídíà. Ire o.